KEMITY ọmọléṣà ni ẹ, ọmọléṣà náà lèmi náà, bọ́ ọmọléṣà tiẹ̀ ò mórè mi ò ní parọ́ fún ẹ, ọmọléṣà tí aládàbàǹgèbè ni mi ò ní parọ́ àjọ mọ́ra wa ó kéré ó tóbi. Austin ti help ẹ rí náà, Austin ti help everybody wa rí, gbogbo àtàgbára ẹ̀ kọjá àti gé ní Austin rí. Ó kéré ó tóbi, ó ti ẹ̀ rántí o flashback láyé elomas láyé climax, gbogbo àtà wà ní climax ń gbà yẹn. Ṣé yẹ̀yẹ́ Austin yẹ kó tẹnu ẹ wá ni? Ókè tó bá dá sí ìjà tó ń ṣẹlẹ̀ láàrin ITELE àti Austin yẹn ò ní lórúkọ mọ́. Tó bá dá sí ìjà tó ń ṣẹlẹ̀ yẹn ó ti yẹ ò ní ní fèmù mọ́ ni. Èmi àti ẹ ò ní ṣù o mọye tí mo lose lórí Austin àti ITELE lórí ìjà tó ń jà ní going to $1 million plus máa ní. A ṣe máa fún láǹfààní láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ṣùgbọ́n kí ẹ tún tẹ̀síwájú. Ẹ̀yin wa wàhálà mi ló tún ṣẹlẹ̀ sí KEMITY báyìí. Ìjẹ́ KEMITY ò tètè sọ pé kí lòun tiẹ̀ sọ̀rọ̀ sí. Ẹ̀yin wa arákùnrin yìí náà tún ti jáde wípé aláìmoore ni KEMITY ó ní ọmọ ibì kan ni àwọn méjèèjì, pé ọmọ Iléṣà ni àwọn méjèèjì, ṣùgbọ́n ọmọ Iléṣà ń ṣe báyìí wípé KEMITY kì í móore. Ẹ̀yin wa ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Ni mo máa lùsì torí ìjà tó ń jà sí everybody kọ́yìn sọ Austin tán gbàṣẹ Austin, mi ò máa torí ẹ̀ jáde pé mo fẹ́ ṣe fídíò. Ọ̀gá láwọn méjèèjì, ọ̀rẹ́ láwọn méjèèjì, ìjà dé lórí dòwe. O mọ̀ bí ITELE àti Austin ti pálí ìgbà yẹn ni, ṣó ti gbàgbé gbogbo àjọ wà ni. Ìjà dé lórí dòwe, ọ̀gá ni wọ́n, idán ni wọ́n ní títì. Sókànjọ́ máa bára wọn fà á. Austin bá dárúkọ ITELE ní 1 million times, síwọ́ ló dárúkọ ni, kò dárúkọ ẹ náà. Yes, kò dárúkọ ẹ, ìjáde lóní dòwe. So tí wọ́n bá fẹ́ show loyalty kó fẹ́ gbọ́gà ẹ̀ sórí, àwa náà máa show loyalty bá náà fẹ́ gbọ́gà tiwa sórí, ló bá tán. Àjọ máa sọ history táwọn èèyàn ò gbọ́ rí ni. Àjọ máa sọ sí gbòòrò ni, online àjọ wà. Gbogbo àwọn tó ẹ̀ṣẹ̀ join Kọ́lé Oṣó team yẹn hàn mọ́ nǹkan kan o. Ìwọ ló yẹ kó máa gbé wọn débẹ̀ o. Àwọn ò mọ nǹkan kan o. Tọ́mọdé bá dé bá tán máa ń bá àrọ́bá ní bàbá tán o. Kò sí nǹkan tó kàn wá ń bẹ̀ pé Austin àti ITELE ń jà. Gbogbo àwọn àtàjọ wà ń gbà yẹn kò kàn wá ṣẹ́. Ìwọ tó bá kàn lọ write up àbòsí kan tó lọ ṣe fídíò àbòsí kan ó fẹ́ collect ni. Tẹ́yìn bá bìlì bá pẹ́ fẹ́ máa fọ́ Austin pa, ẹ fẹ́ yẹ̀yẹ́ Austin tó lórúkọ torí owó tẹ ní, àwa yóò ní yẹ̀yẹ́ o. Kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àbẹ́ tó bá pé tiẹ̀ pọ̀ ju tòun lọ ni. Ẹni kálukú wà lórí ọwọ́ ẹ̀ ni. So èmi àti ò ní ṣù ara ti ara. Don't put mouth, má fẹnu sí. Jẹ́ kán jọ máa bára wọn fà á. But tí wọn náà bá show loyalty, àwọn náà máa show loyalty tiwa. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹnà kò lè dùn náà náà. Tẹ́yìn bá ń ṣe tí tẹ́bà rẹ ni àtàkì kò ní dùn. Báwo online ṣe fẹ́ dùn? So àjọ gbà ni. Ẹjọ́ tí Ọlọ́run, ìwọ tó bá kàn tàṣà gẹ̀rẹ̀ tó lọ ń kọ right up àbòsí kan níbì kan. A máa jọ mú kan lẹ́ o, lẹ́yìn pé ká fa àwọn pípù ilé ẹ̀kan tó máa bára wọn fà. Ibi tó bá wù wọn kán bára wọn fà á dé kò kan ayé. Bóyá ń lọ nìyẹn. Ajé.